ó yá gbogbo kìtìntẹ́ ẹ̀kú àlejò afẹ́rẹ́ ara alẹ̀ yìí ẹ̀kú àlejò alàgbà àlùgbò mi ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ẹ̀ mà tún kọ́ àmójúbàyàn fẹ́ Elédùmarè tí mo tún ti dé sórí ìkànnì fún ti àsìkò yìí ìbójú tẹ fún òwò ọjọ́ òun ò ní fọ etí tẹ fi gbọ́ mi tí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè iṣẹ́ mi àdúrà mi sí gbogbo wa náà ní wípé agara kì í gbé níṣẹ́ Elédùmarè agara ò sì ní dá wa láṣẹ lọ́wọ́ ọba àdániwáyé ìròyìn fún ti àsìkò yìí òun náà lèmi máa tún ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde tí mo tún mọ́ wá bí ìṣe mi sórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 yìí nígbà tẹ́ ẹ̀ ní kò sú yín bó ni ó ṣe wá rẹ̀ mí àyànfẹ́ Elédùmarè tí ì ní máa fún yín tẹ́ńfẹ́ ní gbogbo ìgbà ìròyìn náà rí o ẹja ọmọ òwò kókó tí ń bẹ́ẹ̀nù rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. láìpẹ́ láì jìnnà àwọn tó ń sá lọ sẹ́gbẹ́ òṣèlú SDP fẹ́rẹ̀ já àjà túkàbí tàgbáàní Daniel Bwala òun ló sọ èyí di mímọ̀. ẹgbẹ́ òṣèlú NNPP ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí El-Rufai sọ pé Tinubu ló ń dẹgbẹ́ gbogbo rú wọ́n ní kí El-Rufai mú ẹ̀rí tó dájú wá tàbí kókó ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bí ó bá wá lè ṣe kankan nù méjèèjì káwọn sì máa pàdé nílé ẹjọ́. a kò tí ì rówó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ ló fà á táwọn agùnbánirọ̀ kò tí ì fi gba 77,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tàwọn náà àjọ NYSC ló mọ̀ sọ èyí di mímọ̀. ó dáa ní ìpínlẹ̀ Èkó lórí wàhálà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó Tinubu ti ní kán yọ̀ǹda Ọbaṣá gẹ́gẹ́ bí abẹnugan ilé báyìí. àwọn agbófinró ti mú òkú akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti LASU tán ṣekú pa ní ìpínlẹ̀ ọ̀hún. ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí ènìyàn méjì lóbìnrin kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau. ìpínlẹ̀ Plateau náà ni ọwọ́ ti bá àwọn Fúlàní darandaran méjì tí wọ́n ń fi ẹran dídà bójú ṣiṣẹ́ láabi níbi tá ti ń jáwọn èèyàn gbé tó sì tún ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún báyìí wọ́n ti pa àwọn méjèèjì dànù. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. láìpẹ́ láì jìnnà àwọn tán sá lọ sẹ́gbẹ́ òṣèlú SDP fẹ́rẹ̀ já àjà túkà Daniel Bwala òun ló sọ èyí di mímọ̀. olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Daniel Bwala wọn ló sì sọ lójú ẹgbọn ọ̀rọ̀ yìí lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí mọ̀máwòrán TVC lánàá òde yìí ibẹ̀ ni ó ti ṣe àlàyé ìgbésẹ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai èyí tó gbé nípa bó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP Bwala máa ṣe àlàyé ọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ó sọ dímọ̀ wípé sẹ́ẹ̀rí gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti máa darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP ó ní a ti mọ̀jẹ́ wọn a sì ti mọ ọgbọ́n tí wọ́n dá ó ní àlàkalẹ̀ ètò wọn ni wípé tó bá ti di ọ̀sẹ̀ báyìí àwọn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan náà ní agbọn òṣèlú wọ́n máa fi ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP nílé tí yóò jẹ́ kí àwọn oníròyìn àti gbogbo orí ayélujára lápapọ̀ kó máa farere orúkọ ẹgbẹ́ ọ̀hún ó ní ète lásán ni wọ́n lò láti fi lè jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 oníkẹ́wàá máa wò ó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ète àti ọgbọ́n tí kò tó nǹkan tí wọ́n ń dá yìí tán bá ṣe bẹ́ẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP tán tí gbogbo wọn wọlé láàrin ọ̀sẹ̀ tí wọ́n là kalẹ̀ láti fi darapọ̀ mẹ́gbẹ́ ọ̀hún ó ní mo fi ń dá yín lójú pé àjàtúká báyìí ó máa ní tàgbáàrín níṣe ni wọ́n jà àjàtúká gbẹ̀yìn ó nítorí pé kíni tó bá di àsìkò náà ìgbà ni wàhálà wà bẹ́ sílẹ̀ wípé ta ni yóò jẹ ààrẹ ta ni yóò lọ fún olùdíje sí ipò ààrẹ lọ́dún 2027 ẹni tí yóò jẹ igbákejì ní ipò ààrẹ lọ́dún 2027 láti inú ẹgbẹ́ òṣèlú SDP ó ní pẹ̀lú gbogbo eléyìí yóò dá wàhálà sílẹ̀ láàrin gbogbo wọn èmi Bwala ni mò ń sọ fún yín tí mo sì ń ṣe àlàyé rẹ̀ fún yín ó tún tẹ̀síwájú oníṣẹ́rí ti Nasiru El-Rufai ó mọ̀ mọ́ tí ń ṣe ó ní ó mọ̀ pé ẹgbẹ́ òṣèlú SDP ló ń ti lè rọ́wọ́ halẹ̀ àbí kò ń pàṣẹ ó ní kò ṣe wá lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP tàbí ti Labour Party nígbà tó ṣe ní àlàyé pé kò lè rọ́wọ́ mú níbẹ̀ torí wípé wọn ò lè fún ní tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí ó díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bẹ́ẹ̀ ló tún ṣe ní àlàyé pé àlẹ́gbẹ́ òṣèlú APC sẹ́ẹ̀ àti já àjà gbayì bẹ́ẹ̀ ni a sì ti ń léwájú níbi ohun gbogbo ó nítorí wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn
tó wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí ń ṣe LP ó ní wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní kì í mà ṣe pa lọ pé wọ́n lè kì í sì ṣe pa fìdọ̀bálẹ̀ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n darapọ̀ mẹ́gbẹ́ ọ̀hún ó ní wọ́n kàn fínáfídọ̀ nígbà tán rí àṣeyọrí àtìgbéga tí ń débẹ̀gbẹ́ òṣèlú APC ó mú àpẹẹrẹ wá nípa àwọn ènìyàn Peter Obi tí wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ ọ̀hún ó tún sọ dímọ̀ wípé sẹ́ni Peter Obi gangan tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 ó dá mi lójú pé òun náà yóò padà di ara wa nínú ẹgbẹ́ òṣèlú APC tí ìdìbò ọdún 2027 tó bá ti ń bọ̀ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn á ṣàfihàn rẹ̀ lórí móhùnmáwòrán tí Bíwálà tó ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí. Do you know we are emptying Labour Party? Not because we go and ask them to come, they are coming. Valentine Ozigbo has joined us. Balami has joined us. Even Peter Obi will join us. So your party is also benefiting from this transfer window. I mean, we are successful in this window. You just said We are the most successful club. You just said Peter Obi will join you, and he's a major opposition as it currently stands. No, Peter Obi will not run in Labour Party. They are all leaving Labour Party. Okay. It's a So fact. what how will they conviction join do you? you have For that Valentine- he is going to join the APC? Yes, for Valentine Ozigbo to come to our party, Valentine Ozigbo is actually the custodian of Peter Obi, right? Then I know for a fact that Peter Obi will join me. Do you know why I said that? It's after 1 week or 2 weeks of these melodramatic activities of, because the way they scheme this thing is that every week you will hear a breaking news. A gladiator has joined SDP so that they will dominate the media space with conversation. And I hope that the media will be smart enough to know that. But that is what they intend to do, to keep the conversation in the media. But the thing is, why I said he will join us is, by the time the 2 weeks is over, and they are able to enjoy this momentarily coverage, when they sit down, they'll start fighting over who will be president, who will be vice president, who will determine what will. The reason El-Rufai didn't go to PDP is because the structure there, he can't go and dictate things for them. But he told the world that SDP, the chairman, is his friend. So they went there because they want to go and dictate. Let me ask you, with the greatest respect, don't you have records of El-Rufai saying, I will never leave APC till I die? Don't you have records where he said there is no political party other than APC? But for your politician, there's no permanent friend, no permanent. Yeah, I'm not holding it against him because it's possible he may have said that around the time because of his feeling. Yeah. The only thing I said, which you gave in your monologue, is that your constitutional right of association is guaranteed. I don't have anything against that, but your motive must be interrogated. Ẹ káàbọ̀ padà. Ẹgbẹ́ òṣèlú NNPP ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Nasiru El-Rufai sọ pé Tinubu ló ń dẹgbẹ́ gbogbo rú. Wọ́n ní kí El-Rufai mú ẹ̀rí máa jẹ́ mi ìṣúwá tàbí kí ó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ tí ò bá wá lè ṣe kankan nu méjèèjì ká sì máa pàdé nílé ẹjọ́. Àtìmúlòyìn náà wá ṣáájú níbi tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tọ́rọ̀ rẹ̀ ń dáràn ẹ̀rìn káàkiri orí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí látàrí bó ṣe fẹ́ ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ darapọ̀ sí ẹgbẹ́ òṣèlú SDP níbi tí ó sì ti sọ̀rọ̀ ọ̀hún ní ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú SDP tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ níbi tó ti ṣe ní àlàyé pé ọ̀gọ̀rọ̀ wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú bí ẹgbẹ́ òṣèlú PDP Labour Party NNPP oníkòsẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí kò ní gbé owó wàhálà kalẹ̀ tí wọ́n fi ń da èdè ara wọn rú nínú ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátakò ọ̀hún. Ó mẹ́nubà ẹgbẹ́ òṣèlú NNPP níbi tó ti sọ dímọ̀ wípé òun ló fa wàhálà tí wọ́n fi yọ Rabi Kwankwaso kúrò ní inú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì tún ní ìdádúró fún ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano Abba Yusuf. Nasiru El-Rufai ní òun ò lè sọ jù bẹ́ẹ̀ lọ torí pé òun kò ní àwọn ìròyìn tó jẹ́rìí máa jẹ́ mi ìṣó nípa ọ̀rọ̀ ọ̀hún lọ́wọ́. Ó ní ṣùgbọ́n òun lè fi ọwọ́ bẹ́ẹ̀ wá sọ̀yà pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n dá wàhálà ọ̀hún sílẹ̀ láti lè má jẹ́ kí àwọn ènìyàn náà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n rójú ráàyè mójútó nítóyẹ nínú ètò ìdìbò tọdún 2027. Àmọ́ ṣá níṣe ni ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú NNPP ọ̀hún Ọ̀gíní Sunday tó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní Abẹ́òkúta lánàá òde yìí ti ṣe ìpínlẹ̀ Ògùn. Ó ṣe ní àlàyé pé sẹ́rí ọ̀rọ̀ tí Nasiru El-Rufai sọ yìí àhesọ ọ̀rọ̀ lásán tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìwíkúwìí gbà ó ní El-Rufai sọ. Ó ní kó mú ẹ̀rí máa jẹ́ mi ìṣó wá wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ẹgbẹ́ òṣèlú àwọn rú àbí ẹgbẹ́ òṣèlú APC ń dá wàhálà sílẹ̀. Ó ní tí
El-Rufai kò bá lè mú ẹ̀rí wá ó sì ya kó ọ̀rọ̀ rẹ̀ jẹ láàrin wákàtí 48 gbáko tí ń ṣe ọjọ́ méjì onítẹ̀lùfọ́ ọba ti lè ṣe léyìí àjẹpàmọ́ pàdé nílé ẹjọ́ lórí ẹ̀sùn pé ọba ẹgbẹ́ àwọn tí ń ṣe ẹgbẹ́ bíi the New Nigeria People's Party NNPP ó ti ṣe bẹ́ẹ̀ bà ẹgbẹ́ ọ̀hún ní orúkọ jẹ́ ó ní gbogbo ẹ̀sùn tí El-Rufai fi kan ẹgbẹ́ náà wípé àwọn yọ Rabi Kwankwaso àti Abba Yusufu ó ní iye ẹsẹ̀ wọn náà ń jẹ òun torí wípé wọ́n ṣe tí ò tọ́ nínú ẹgbẹ́ ọ̀hún ló sì fà á tán fífi. The crisis that 1990 is facing in the Labour Party is contrived and funded by the government of the day. Everyone knows it. Jumping from one court to another is all designed to distract the party leadership from focusing on their core functions. The same thing is happening in the PDP. Worse. Even the NNPP has been targeted for destruction. There are people that have been resourced to go and cause problems in the NNPP. The last thing I read about NNPP was that one faction of the party has expelled Kwankwaso and the sitting governor. When you see things like that, you know it's contrived crisis. Which party sacks a sitting governor? The only governor they have. And the only governor they have. You know it's contrived. I don't have the details. I cannot mention names because I don't have. A kò tí ì rówó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ ló fà á táwọn àgùnbánirọ̀ kò tí ì fi gba 77,000 naira gẹ́gẹ́ bí owó oṣù táyé ó yẹ kí àwọn náà máa gbà. Àjọ NYSC ló sọ èyí di mímọ̀. The National Youth Service Corps àjọ NYSC tó ń rí sí ọ̀rọ̀ àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà látẹnẹni tó jẹ́ alukoro fìdí ẹ̀ fún àjọ ọ̀hún Karo Embu èyí tó ṣe ní àlàyé lásìkò tó bá ikọ̀ oníròyìn Vanguard sọ̀rọ̀ lánàá níbi tí wọ́n ti ń bi léèrè pé èyí ti jẹ́ èyí ti ṣe táwọn àgùnbánirọ̀ tí wọ́n ti fi rí owó oṣù wọn tá a mọ̀ sí aláwí 77,000 naira tí ìjọba àpapọ̀ tó yẹ kí wọ́n ti máa san fún wọn láti inú oṣù keje ọdún 2024 náà ti kéde ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ nígbà tí ẹni tó jẹ́ alukoro fìdí ẹ̀ ọ̀hún tí ó máa fi èsì padà ó ṣe ní àlàyé pé lóòótọ́ àti lódodo ó ní ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ ọ̀hún ló ti fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé tó bá di ní oṣù kejì ọdún 2025 tá a wà yìí tá a lò sẹ́yìn níṣẹ́ ni wọ́n máa gba 77,000 naira wọn ó ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọn kò tí ì yọ̀ǹda owó fún àwọn ò sì tí ì rí fìrín níbi owó ọ̀hún láti lè san fún àwọn àgùnbánirọ̀ ó ní àwọn sì ń ṣe iṣẹ́ ribiribi lábẹ́nú pé lásìkò yìí o òun ò tí ì lè sọ ìgbà pàtó tí wọn yóò san owó ọ̀hún ó ní ṣùgbọ́n àwọn náà káwọ́ gbéra níṣẹ́ ni wọn ti yọ̀ǹda owó fún àjọ NYSC láti fi lè máa san owó àwọn àgùnbánirọ̀ ó tún tẹ̀síwájú pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà tuntun fún àjọ náà Brigadier General Ọlákúnlé Olúṣèyẹ Nàfíù ó ní kò tí ì mọ̀ kankan nípa ètò tó wà nílẹ̀ yìí àwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe àlàyé fún ọ̀gá òun ni ó ní nígbà táwọn bá fi rí bíi ọ̀sẹ̀ mélòó kan ohun gbogbo yóò níyànjú táwọn ó sì kéde ìgbà tí wọ́n máa san 77,000 naira fáwọn àgùnbánirọ̀ owó ọ̀hún ó ní àwọn àgùnbánirọ̀ kò rojú sí tani láti ní oṣù keje tọdún 2024 títí di àsìkò yìí wọn ti rí owó náà san bẹ́ẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ tó le ní ìjọba àpapọ̀ ti gbé láàrin oṣù kan gbáko tí wọ́n sì ti ṣe àmúlò àwọn ìgbésẹ̀ ọ̀hún mélòó la fẹ́ kà nínú eyín adépèlé ní inú àwọn àlàkalẹ̀ tí ìjọba àpapọ̀ tó ti gbé kalẹ̀ láàrin oṣù kan sí kejì tó ti mú ìpalára àti ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ lórílẹ̀-èdè yìí náà korojú sí ìgbésẹ̀ tí ìjọba ń gbé lórí 77,000 yìí níbẹ̀ tó sì ṣe ní àlàyé pé 33,000 táwọn gbà lọ́wọ́ yìí kò tó nǹkan kan fún àwọn àti pé owó ọ̀hún kò tó ná mọ́ pẹ̀lú gbogbo nǹkan ti di ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà. ó dá ẹjẹ́ ń balẹ̀ sí ìpínlẹ̀ Èkó báyìí lórí wàhálà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ wípé kí wọ́n yọ̀ǹda Ọbaṣá gẹ́gẹ́ bí abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ láti inú
bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 níbi tí a ti kéde ìyọnípò Mudasiru Ọbaṣá gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó nígbà tí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń ka wọn jẹ́ 45 lára àwọn 40 tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí kí Mudasiru Ọbaṣá ó kù ní orí àlééfà gẹ́gẹ́ bí abẹnugan lọ́sì yẹn tó jẹ́ igbákejì rẹ̀ Mojísọ́lá Miranda gẹ́gẹ́ bí abẹnugan láti ìgbà náà ó ní nǹkan ti fararọ ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó kó tó wá di wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti lásìgbò níṣẹ́ ni Mojísọ́lá Miranda Lasbati ló ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò lẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ní ọjọ́ 3 oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí àmọ́ lánàá òde yìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló pe gbogbo àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tí wọ́n jẹ́ 40 ọ̀hún wá sí olúlulẹ̀ tí ń ṣe Àbújá ní ọ́fíìsì ààrẹ níbi tá ti ṣe ìpàdé mọ̀ńkẹ́lẹ́ tí ààrẹ tó sì ti pa láṣẹ wípé kán yọ̀ǹda Mudasiru gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó báyìí. Àwọn agbófinró ti wú òkú akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti LASU tán ṣekú pa ní ìpakúpa ní ìpínlẹ̀ Èkó báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ òkú ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni ọdún 28 akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó LASU Adédàmọ́lá Ògúnbọ̀dé náà ti mú òkú rẹ̀ jáde ìtàn sí etí fẹ́ǹsì ilé ẹ̀kọ́ gíga ti LASU ọ̀hún tó ń bẹ ní Ọ̀jọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Benjamin Hundeyin ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé nígbà tí ọwọ́ bá Ọláolúwa Ajísọmọ tó jẹ́ aṣáájú nínú ìwà ọ̀daràn ọ̀hún tí wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde náà tó tú àṣírí ibi tí wọ́n sin òkú ọ̀hún sí ó ní wọ́n fi lọ rí wú láti ṣe àbẹ̀wò láti ṣe àyẹ̀wò sí òkú olóògbé ọ̀hún finifini dáadáa a sì ti mú ìròyìn náà wá wípé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọn náà ti fi pápẹ́ òfin gbé àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti rí wòlíì èké kan tó náà wà lára àwọn oníṣẹ́ láabi ọ̀hún èyí tó ní ilé ìjọsìn ti Celestial Church tí ń bẹ ní Ọ̀jọ́ yìí tí wọ́n pè ní ti Celestial yìí tí ń bẹ ní Ọ̀jọ́ níbi tí wọ́n ti fi pápẹ́ òfin gbé àti àwọn míì tani wọ́n jọ lọ́wọ́ nínú ikú tó ṣe bẹ́ẹ̀ pa Ògúnbọ̀dé tí orúkọ rẹ̀ ń jẹ́ Adédàmọ́lá Kọ́dírì yìí. Ìròyìn náà ni a tún máa mú wa ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú bá ṣe ṣàfihàn fídíò níbi tá ti wú òkú rẹ̀ jáde. Ẹ káàbọ̀ padà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí ènìyàn 2 ní obìnrin kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau. Ikọ̀ ọmọ ogun rẹ̀ ní Operation Safe Haven ti ìpínlẹ̀ Plateau onímọ̀ ti ṣe gudugudu 7 tó ti yàyà 6 pẹ̀lú bá ṣe gba àwọn ọ̀dọ́bìnrin 2 kan kalẹ̀ kúrò lákàtà àwọn oníṣẹ́ láabi ajínigbé tí ó ṣẹlẹ̀ ní abúlé tó pè ní Jòṣó Dáfò ìjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Zagazola Makama ó sì ní àlàyé wípé ní nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ àná ti ṣe ọjọ́ 12 inú oṣù tá a wọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí bá ti ṣe ìkọlù sí ibùba àwọn oníṣẹ́ láabi ní kété táwọn ajínigbé náà tán rí ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí náà bá bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ìfẹ́àfẹ́wé wọn sáwọ́ gbó lọ wọ́n sì fi àwọn ọmọbìnrin 2 tí wọ́n jí gbé ọ̀hún wọ́n fi wọ́n kalẹ̀ níbi tá a ti rí ibi tá a ti rí ọmọdébìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Nambam Adamu tó jẹ́ ẹni ọdún 11 àti Dorcas 12 èyí táwọn méjèèjì wá láti abúlé tó pè ní Mbọ̀ ní ìjọba ìbílẹ̀ Bọ́kọ̀sì tí ń ṣe ìpínlẹ̀ Plateau. Ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wọn Kélẹ́bù Màntáwù ó ní wọ́n fi àwọn ọmọ méjèèjì lé lọ́wọ́ tó sì ní wọ́n ti darapọ̀ mọ́ ẹbí wọn lọ́wọ́ báyìí. Ìpínlẹ̀ Plateau náà ni mo tún wà o àwọn Fúlàní 2 kan báyìí tí wọ́n fi ẹran dídà bójú ṣiṣẹ́ láabi ó ní wọ́n ti ṣekú pa wọ́n dànù sí inú igbó ní ìpínlẹ̀ Plateau náà.
ní ìlú tí wọ́n pè ní Kúrú àti Túrú ìjọba ìbílẹ̀ gúúsù Jos tí ń ṣe olúlu ní ìpínlẹ̀ Plateau. Ó ní ọwọ́ ti bà àwọn méjì tí wọ́n pe orúkọ wọn ní Aminu Shuaibu àti Yusufu tí ọwọ́ tẹ̀ wọ́n ní inú igbó tí wọ́n fi ṣe ibùba wọn. Nígbà tí wọ́n sì kó wọn níṣe ni wọ́n kó wọn lọ sí ààyè níṣe náà kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti Operation Fasanyama. Nígbà tí wọ́n sì lọ sí ibẹ̀ láti lè jẹ́ kí wọ́n ṣe ìwádìí fínífíní níbi táwọn tó kù wọn náà farasin kò sí níṣe ni wọ́n sọ dímọ̀ wípé Aminu Shuaibu àti Yusuf tó jẹ́ Fúlàní darandaran ọ̀hún òun ni wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí lásìkò tí wọ́n lọ ní inú igbó náà kójúmọ́rìbí ṣe bí gbogbo ara náà ní ogun rẹ̀ níṣẹ́ làwọn ọmọ ogun ilẹ̀ yìí bá yínà ìbọn bolẹ̀ bò wọ́n pé ẹni yára báyìí òun lògùn máa ń gbé báyìí ni wọ́n ṣe ṣekú pa Aminu Shuaibu àti Yusufu tí wọ́n sì ní àwọn màálùú tí wọ́n fi bojú ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn náà tó ń ti àwọn ohun ìjà olóró òní wọ́n kó ní àkàtà àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Níṣẹ́ ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ni àwọn tó ń tẹ̀síwájú láti máa ṣe ìwádìí àti àwárí àwọn ènìyàn tó kù tán farasin kó sí inú igbó burúkú yìí tán ti já àwọn ènìyàn gbé tán sì ti ń sọsẹ àwọn méjèèjì náà ní àkọsílẹ̀ wà pé wọ́n lọ́wọ́ nínú ìjàmbá àti ìkọlù tó ti wáyé ní lemọ́lemọ́ ní kọ̀rọ̀kọ́ndò ìpínlẹ̀ Plateau. Dídùn kọ́pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlà kò ń kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yá kí ó níyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àbínú ìsìnkú ìfẹ́ gbogbo gbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ tèmi ò yípadà Àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́. Ó dàbọ̀.